ààyè ibi táwọn èèyàn gidi wà. lọ́dọ̀ wá lórí program yín Agbeletu táwọn èèyàn gidi tán ti ń wò ẹ disappoint ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó wá débẹ̀ yẹn ń sọ̀rọ̀ kọ́ntàn rédèrèdè yamayama àwa mọ ibi tó tò sí. dárí kẹ́sì ilé ibi tó ń gbé tó ń jẹun bẹ̀ tó ń mú bẹ̀ normal ó lè béèrè owó lọ́wọ́ ẹ̀ kó má tí ì fún ẹ kí ni problem ẹ. now wọ́n ti ṣínú mẹ́sẹ̀gì mi fún Agbeletu èyí ṣe tẹ́ ń kó awó wá sórí stage yín àti pé tẹ́ bá fẹ́ kó àwọn èèyàn wá síbẹ̀ yẹn láti wá interview wọn ẹ ṣe máa test ọpọlọ wọn kó tó di pé mú wọn wá any day tẹ́ bá mú anybody wá tó sọ̀rọ̀ tó ta bá president èpè tí mo fẹ́ máa gbé yín ṣẹ́ èpè tí máa dọ́jọ́ sí ni tádẹ̀ jẹ́ pàṣẹ àti pé gan ó yẹ káwọn onífújì gan kan parapọ̀ kan wo ibi tán lè fi yín sí bóyá kán ran yín lẹ́wọ̀n kẹjẹ́ kí fújì sinmi kí ló ṣe yín aláẹ̀ ẹ fẹ́ múyàn wá ẹ rí pé ó ṣe ẹ̀fà gbótán ni ṣé ó jẹ́ ẹni tó rí ẹ pé ó ń sọ̀rọ̀ kọ́ntàn abọ́sí bí akúrò ń bẹ̀ abọ́sí bí akúrò ń bẹ̀ abọ́sí bí akúrò ń bẹ̀. ẹ jọ last warning mo fún yín Agbeletu ọjọ́ tẹ bá mú ẹlòmíì wá tó ń sọ̀rọ̀ bí tó yẹ kẹ́ máa gbẹ́tù wá èyí ṣe kí ló dé tẹ̀ ń gbá owó wá ẹ̀ ń kó awó wá ẹ̀ ń kó àwọn ọmọ wèrè program yẹn tiẹ̀ ti wá da program wèrè anybody lẹ́ kó wá torí pé fẹ́ powó àbí anything tẹ bá rí ń bẹ̀ ẹ́ mu pure water tútù lé anybody tẹ bá kàn rí wèrè tó ń rìn lọ ẹ pé kó wá ṣe interview tẹ bá rí mùkùn ẹ pé kó wá ṣe interview ẹni táyé tọ́lọ́run ti sọ ayé ẹ̀ kodò ta ló fẹ́ bá yẹn ṣọ̀rọ̀ àṣírí gan ta ló fẹ́ bá yẹn dà nǹkan pọ̀ ẹni táyé tẹ́rùn ẹ ti dànù already tó ń wá tó ń ṣe kíní òun mọ níbàákùn òun mọ níbàákùn àwọn yẹn gan ló mú rẹnu tó ń bá ẹ tó ń jẹ́ kó wá sí ààyè ibi táwọn èèyàn gidi wà. lọ́dọ̀ wá lórí program yín Agbeletu táwọn èèyàn gidi tán ti ń wò ẹ disappoint ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó wá débẹ̀ yẹn ń sọ̀rọ̀ kọ́ntàn rédèrèdè yamayama àwa mọ ibi tó tò sí. dárí kẹ́sì ilé ibi tó ń gbé tó ń jẹun bẹ̀ tó ń mú bẹ̀ normal ó lè béèrè owó lọ́wọ́ ẹ̀ kó má tí ì fún ẹ kí ni problem ẹ. so tẹ bá ń tẹ̀lé yàn ẹ fẹ́ kọ̀tàn ẹ kàn fẹ́ tàn wá tán. tọ́pìkì tó fẹ́ mú wá ẹ̀yin fúnra yín ẹ ti wọ ọpọlọ ẹ ti pa àwọn kinní wọ́n ń ṣẹ̀kì ọpọlọ bọ́ èyí tó wà pa tó wà òkè wọ́n á ti wò ó pé òkè ó wà òkè tọ́pìkì wo lẹ fẹ́ mú wá á ti mọ̀ tó bá jẹ́ láàkí lọ́hùn yẹn ló fẹ́ tébù ọ̀rọ̀ ẹ ti mọ̀ ìṣe pé kẹ́nìkan kan fa gbóyó kó ti mú láòdù kó yó kó wú apá ọ̀rẹ́dì kẹgbẹ́ wá máa sọ̀rọ̀ kọ́ntàn.